Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńláyé pátápátá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire a kú dédé àsìkò yìí ẹ jíire bí ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kúrọ̀lẹ́ ẹ kú àkókò tẹ́ wà yìí bẹ́ẹ̀ mọ̀ pé bí gbogbo nǹkan bá tún ṣe ń lọ nílẹ̀ kóòtù òjíire pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà la máa gbé sí etí ìgbọ̀nyín ẹ tún wá gbọ́ títún míì náà ló mà tún jáde o níbi tí wọ́n ti sọ pé kábíyèsí ọba ìlú kan ló mà ti rọ àwọn olóyè tó jẹ́ olóyè gbòógì láàrin ìlú ọ̀hún ló ti rọ̀ wọ́n lóyè o odindi balógun ìlú àti olúwo ìlú ni wọ́n ti ní kí wọ́n lọ rọ́kúnlẹ̀ o kí wọ́n gbà lẹ̀kẹ̀ lọ́nu wọn. ó yẹ ẹjẹ́ àjọ tẹkọ̀ lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti ṣẹlẹ̀ tí ìwé ìròyìn tó gbé jáde lónìí ọba kábíyèsí ọba olú ti orílẹ̀ ìlàwọ̀ ọba ọ̀jọ̀gbọ́n Alexandra Olúṣẹ́gun Magriga òun náà ló mà ti sọ wípé òun ti rọ olóyè olúwo ti ìlú ìlàwọ̀ olóyè olúwọlé dòsùnmú àti balógun tìlú ìlàwọ̀ olóyè Abraham Sóyọ̀ọ́yè àti jágùnà tìlú ìlàwọ̀ olóyè Fatai Sódìyẹmú àti àwọn olóyè méje míì ó ti rọ̀ wọ́n lóyè o lórí kíni lórí ọ̀rọ̀ ilẹ̀ òṣèlẹ̀ èyí tó ń jẹyọ jáde ní agbègbè ọ̀hún o níbi tí wọ́n sọ wípé wọ́n ń ta àwọn ilẹ̀ kan lọ́nà tí ò bá òfin mu ní àwọn abúlé ọ̀hún tí kò sì sí ọwọ́ kábíyèsí tí kò sí níbẹ̀ nígbà tí kábíyèsí ń sọ èrèdí yìí ni wọ́n sọ pé àwọn olóyè wọ̀nyí o ni wọ́n sọ pé àwọn ń ṣiṣẹ́ lábẹ́ kábíyèsí ọba òsílẹ̀ tí òkè ọ̀nà Ẹ̀gbá ìyẹn ọba Adédàpọ̀ Tẹ́jú Òṣó wípé abẹ́ ọ̀mbrẹ́là rẹ̀ làwọn ti wà o nítorí ẹ̀ làwọn ṣe ń ṣe nǹkan táwọn ń ṣe yìí ní kábíyèsí yìí wà wípé láì tẹ̀sí àṣẹ ọba olú ti orílẹ̀ ìlàwọ̀ níbẹ̀ ni wọ́n ṣe ń ṣe léyìí ó dá o a lè fìyàn jóyè àwòdì kó má lè gbẹ́dìyẹ òun ló mú kí kábíyèsí yìí ló bá kúkú kéde wípé àwọn olóyè wọ̀nyí ò ẹ sì lọ rọ́kúnlé náà títí tọ́rọ̀ náà yóò fi níyànjú. kábíyèsí yìí sọ wípé àwọn olóyè yìí ni wọn gba yàǹda kankan tàbí bóyá wọ́n gbé ọ̀rọ̀ tó ní ṣe pọ̀rọ̀ ilẹ̀ bóyá wọ́n gbé wá síwájú òun ọba Magriga òun náà ló ti wá sọ pé àwọn olóyè mẹ́tẹ̀ẹ̀ta yóò àti àwọn olóyè tó kù ni wọ́n ti ta ilẹ̀ éka ilé ètòtò 1,600 acres láìsí ọwọ́ kábíyèsí ń bẹ̀ rárá. nígbà tí ọba ọ̀jọ̀gbọ́n Magriga tó ń ṣàlàyé wọn ní iṣẹ́ rí ìlú ìlàwọ̀ yìí òun náà ló jẹ́ ìlú tó fààyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kódà àwọn akíkanjú èèyàn ni wọ́n wà nílùú ìlàwọ̀ ìtẹ́ ọba sì ti wà tipẹ́tipẹ́ látàyébáyé o ní ìlú ìlàwọ̀ ọ̀hún kó tó di wípé bóyá àsìkò ọ̀hún náà ló ṣòfò nígbà tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn gómìnà Ọ̀túnba Gbẹ́ngà Daniel tó wà lórí àléfà òun náà ló mà tún yan ọba míì síbẹ̀ o kábíyèsí ọba ìlàwọ̀ ló ti wá sọ pé kò sí bí ó ṣe jẹ́ o táwọn tọ́wọ́n máa wá wà lábẹ́ kábíyèsí ọba òsílẹ̀ tí òkè ọ̀nà Ẹ̀gbá má jẹ́ ń pẹ́ lórí ìròyìn yẹn mo ní fi tó yín létí ni o wípé àṣẹ sì ń bẹ lẹ́nu àwọn ọba aládé wa o ilẹ̀ Yorùbá ọba olú ti orílẹ̀ ìlàwọ̀ ọba ọ̀jọ̀gbọ́n Alexandra Olúṣẹ́gun Magriga ló ti rọ àwọn olóyè gbòógì mẹ́ta olúwo balógun àti jágùnà ti ìlú ìlàwọ̀ ló ti rọ̀ wọ́n lóyè pẹ̀lú àwọn olóyè méje míì tí wọ́n náwó nínú kátàlẹ̀ ní ìlú ọ̀hún náà láìsí ọwọ́ kábíyèsí ń bẹ̀ tó sì jẹ́ ilẹ̀ àwọn aráàlú. bẹ́ẹ̀ mọ̀ wípé bí a bá ṣe ń tán báyìí òun náà la má tọ́ lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bá ò bá tọ́ kó bá máa dẹnu nídìí mọ̀ wá lọ́wọ́ bá a ṣe ń ṣe àtúpalẹ̀ àti àkàgbádùn fẹ̀yìn ara lé àwọn ìròyìn èyí tó ń jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa àti bí àwọn ìròyìn bó ṣe ń jáde nínú ìwé ìròyìn Punch náà bákan náà ni wọ́n mà sọ pé ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Ìjẹ̀bú Òde àti Ṣàgámù ọwọ́ mà ti bà àwọn tí wọ́n ń jí ní gbé o
àwọn Yorùbá àti àwọn Fúlàní tí wọ́n jọ ń pàdé àpò pọ̀ tí wọ́n ń hùwà láabi ọ̀hún náà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti bà wọ́n lọ́jọ́ Ẹtì Friday ìyún ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n sọ wípé àwọn ti rọ́wọ́ tó àwọn ọmọ gànfẹ́ àwọn agbésùmọ̀mí ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ ní òpópónà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú Òde. Kódà wọ́n sọ wípé àwọn wọ̀nyí ni wọ́n náwó nínú ìjínigbé èyí tó wáyé láàrin oṣù karùn-ún ọdún yìí sí oṣù kẹsàn-án ọdún yìí èyí tó wáyé lóní lemọ́lemọ́. Wọ́n sọ pé wọ́n kóra wọn jọ ní Yorùbá ń bẹ nínú wọn, kódà wọ́n ní Haúsá ń bẹ nínú wọn títí kan Ìgbò náà ní ń bẹ nínú wọn tí wọ́n wá ń da ilẹ̀ Yorùbá ní ti ń bẹ ní agbègbè Ìjẹ̀bú Òde tí wọ́n ń dà á láàmú. Àwọn afurasí ọ̀hún tí wọ́n ti rọ́wọ́ tó ẹni tí ń léwájú àwọn afurasí ọ̀hún lórúkọ rẹ̀ jẹ́ Àṣìṣì Abọ́lájí Alèṣe. Ẹni tó tún wà láàrin wọn òun náà lórúkọ tí òun náà ń jẹ́ Ọ̀nàkírẹ́sì Jacob, Henry Gaga Emmanuel, Joseph Uduma, Abiola Odúyẹmí, Abe Emmanuel àti Jimoh Karim. Ẹni tó jẹ́ alámòjútó fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìyún Commissioner of Police ní ìpínlẹ̀ Ògùn ìyún Ọ̀gbẹ́ni Abíọ́dún Alámùtú ló mà sísọ lójú eléyìí fún àwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta wípé lẹ́yìn ìgbà tí àwọn gbá ìròyìn wípé àwọn wọ̀nyí ni wọ́n ti ń sọ ṣẹ́jù ní òpópónà márosẹ̀ yìí ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí òun náà ni àwọn gbé ìgbésẹ̀ láti lè ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí wọn ló mú wọn tí wọ́n fi rọ́wọ́ tó ìkan lára wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Odúyẹmí tí wọ́n rọ́wọ́ tó ní agbègbè Ẹgbẹ́dá ní ìlú Ìbàdàn. Èyí náà ló fún wọn láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ ìwádìí kó tó di pé wọ́n rí ọ̀gá wọn yányán yan Àṣìṣì tí wọ́n tó rí mú bá gbàgbé ìròyìn kan wípé wọ́n jẹ́ arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Búsàrí Abíọ́lá lásìkò ìgbà tí ó fẹ́ wa ọkọ̀ Toyota Corolla rẹ̀ wọ inú ilé rẹ̀ ní agbègbè Ṣàgámù tí wọ́n jí gbé. Àwọn wọ̀nyí ni wọ́n sọ pé wọ́n jí gbé kódà àwọn ni wọ́n tún jí Adébáyọ̀ Ọlábísí tí wọ́n jí gbé ní ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí ní agbègbè Ìrẹ́wọ̀n ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbé lọ tọkọ Toyota Highlander rẹ̀. Gbọ́ máa rọ́wọ́ tó wọn ni wọ́n sọ wípé wọ́n bá àwọn nǹkan ìjẹ́ogun, wọ́n bá ìbọn ìléwọ́ píṣù wọ́n bá a lọ́wọ́ wọn. Wọ́n ti ń wá ṣáájú pàkópàkó báyìí lágọ̀ọ́ àwọn ọlọ́pàá tí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá yan Alámùtú tó sì ti fi ọ̀rọ̀ náà múlẹ̀ wípé wọ́n máa tẹ̀síwájú láti ṣiṣẹ́ ìwádìí dáradára lórí wọn kí wọ́n tó fà wọ́n lé ilé ẹjọ́ lọ́wọ́. Ẹ má gbàgbé láti bá wa pín ẹ share rẹ̀, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV.